Igbákejì ààrẹ ìjọ The Apostolic Church of Nigeria and the Lagos Area Western and Northern Area lọ́nà èèyàn pásítọ̀ Gabriel Uye ó mà ti sọ̀rọ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ nínú ìpàdé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ló bá gbogbo àwọn àgbààgbà pásítọ̀ Nàìjíríà ṣe tó sì jẹ́ pé ọ̀rọ̀ náà tí bàbá náà sọ láti fi jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà mọ̀ pé Tinubu ò kọ etí ikú sí ìnira tó gba Nàìjíríà ó di ètò di ariwo ńlá àti àríyànjiyàn tó sì jẹ́ pé ń ṣe ni àwọn èèyàn ni wọ́n ń fa ọ̀rọ̀ náà mọ́ra wọn lọ́wọ́ bí ìgbà téèyàn bá ń fa ẹran yíyí mọ́ra ẹni lẹ́nu. Lásìkò tí pásítọ̀ Gabriel Uye ìyún gbákejì ààrẹ ìjọ The Apostolic Church of Nigeria and the Lagos Area Western and Northern Area lọ́nà tó ń sọ̀rọ̀ ló jẹ́ kó di mímọ̀ pé lásìkò tí Tinubu bá àwọn ṣe ìpàdé pàápàá nígbà tí ìwọ́de àwọn ọ̀dọ́ láti tako ìjọba burúkú ọ̀wọ́n gógó ìnira àti ebi tó ń bọ̀ ó ní Tinubu pe àwọn sípàdé tó sì nínú ìpàdé náà àwọn sojú abẹ ní kò fún Tinubu ọ̀pọ̀ nǹkan tí kò gbọ́ rí ni làwọn jẹ́ kó mọ̀ lọ́jọ́ náà táwọn jẹ́ kó di mímọ̀ fún yín pé ebi ìnira àti ọ̀wọ́n gógó ó pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kọjá sísọ àti pé ayé ọ̀pọ̀ àwọn èèyàn ìlú ti fẹ́ bàjẹ́ báyìí o. Pásítọ̀ Gabriel Uye ní níṣe ni Tinubu fèsì wípé òun mọ̀ òun gbọ́ gbogbo àròyé àwọn ọmọ Nàìjíríà òun sì mọ̀ pé ebi ń pa wọ́n kódà wọ́n ní Tinubu náà ní ìdààmú tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà náà ó ka òun náà ò kì í ṣe pé ìdààmú náà bó ṣe bá àwọn ọmọ Nàìjíríà ló bá òun náà ìyẹn pé bí ìyà ṣe ń jẹ àwọn ọmọ Nàìjíríà ni ìyà ń jẹ òun náà. Gbàrà tí pásítọ̀ Gabriel Uye sọ̀rọ̀ yìí tó sì jẹ́ kó di mímọ̀ pé bí Tinubu ṣe sọ pé ìyà ń jẹ àwọn ọmọ Nàìjíríà ìyà ń jẹ òun náà epo sọ bí àwàdà ni àti pé ó ti mọ̀ pé ìyà ń jẹ àwọn ọmọ Nàìjíríà làwọn èèyàn máa ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tó di ariwo ńlá àti àríyànjiyàn lórí ẹ̀rọ ayélujára báwọn kan ṣe ń sọ pé kò yẹ kí Tinubu fi irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣàwàdà pé ìyà ń jẹ òun náà bẹ́ẹ̀ làwọn kan sọ pé ṣebí pásítọ̀ Gabriel Uye ṣìbókú ti sọ pé àwàdà ló fi ṣe kì í ṣe pé ó ń fi àwọn ọmọ Nàìjíríà ṣe lẹ́yà ṣùgbọ́n o níṣe làwọn èèyàn sì ń fa ọ̀rọ̀ ìmọ̀ra wọn lọ́wọ́ tí wọ́n sì ń bára wọn jà lórí ẹ̀rọ ayélujára gidigidi.